Edoya wabedene wedu diro work wedu dirisi edo Nigeria edo London edo UK edo America edo Canada edo Australia edo Germany edo Austria edo Spain edo France edo Italy edo hiafe wabedene Wabu ya waba van wabota. That David Nagaka without a wooden waje. Wabu Hill, have go with Mosa. I will do two togedo, now with the wogedo. They better our here, the Waya man, go walk with there. The bear, Kimoki Ramen, Kimoki Wodo, giving our one day here, man. I will from Sarabo. I didn't what ya, never asked. Nanyama sanera sanomo sanori no wa mari sanera ma mado we do iso egbewe dene mani bi edo matuti we nu de baba anu ye tinima we enwa ni ma debi ya fe na ya nwina na ya ga we ni ma ga wo yon ki be banta lawo anu baba fi ngbe wo won ima se kuku ne bo ma ya tonton de no ya dogba no ya ki no kwa lawo ri yo bo ma awuri yo bama ka imere ege bi kebe gbe ma nwe na moto ege ma gbo kwawe ni ege ma gbe egbe akokan salogbo lowodwa ebe agbana ya fe obo oye la o je si ma bo ma emi a changbede na be Jesu Christi no mi wa fama ise wa ya we ise o ise yo wan magba nwe na wa be ba o wanoyere Etusa TV obokian o Richard Osunde obokian o Ọ̀gbẹ́ni wa ibani wa resin Humphrey Minosa obokian o Abusoba obokian o Susan Omoose obokian o eni wa ni ro wa wa isen oye to tawa wa bokian arena o eni ma awe na ma we gbe ari e maka ude no eni edo na gben bode ogunga weze eno gbaro eni edo na gben we ode ogunga weze eno gbaro eni edo ma ye gben ama e me kina e hin se bo o e ma ye na o ata se zi no yuki kibe na gben wa bokin o zai ma he wa ti yege yo zai omegbe a o sayi ye nagbon yi be ma o sayi ye ni nagbon yi ni de ni we ya yi go gba bo tabo ti o yo de ni we ya yi go gba bo no gba ni o wa gbon ama we no gbon ni we do gbo gbon ya o sayi ba ya ka o sayi ba ya ka ewe emi no ra gbon na ya fe o sabo ye ya no ye ya o pe na oku no o gbo no ogo no o ame no o ke no gbo do no o sabo ba ye ya fe yen gele wo no o sayi e won de bi wa hewe ni eri ono aga so okia ogoye owo okia ogoye ba okia ogoye ha okia ogoye ne okia ogoye ise goyi go ona logo na o sayi e ba ma ke te mo sayi ape sayi ge npogi ha e ma yo boba npogi ha o sayi o si a o yi o si a o yi o sa o yi o sa yo yi mi o sa o yi mana wata fa o sa yi o mo de fiofo
Usa oyi oma oyi ebi ya fe ai de ba me ofri igbonosa ogbe abusoban ogbe etiosa tv ogbe osunde ogbe aha ya re ibi edo ya mo gbe ogbon tele mo na yesi apobo ni ya ya ba usa yo ebon ya fe na iti osa yi akabien ma biotu ya o ebi ọ̀nà ìdí ọ̀gbẹ̀lẹ̀ náà o ọ̀rẹ́ èdè o mo ṣàgẹ̀dù wà yìí san agbọ̀n yìí kàbọ̀sì yà ó yọ mo ṣàgẹ̀dù wà yìí san agbọ̀n yìí dènà òye yọ gbàbọ̀ mo ṣàgẹ̀dù wà ìdí náà o ìdí ẹ̀dùnà báyìí yá ká wẹ́n màá wí màá gbọ́n náà màá yá fẹ́ gbọ́ ló wà màá yá gbọ́ lẹ́fẹ̀ ẹ̀fẹ̀ bú wà bú àrà gbà lọ mi àmẹ́ ọ̀rà bà ọlọ́wọ̀ tó pọ́n àwọn àwà mi ẹ̀wẹ̀ rí nà àwọn ìnáṣẹ́ on saba pasa yo odwa kia odwa defio mana we o sa oge duwa uwa wa iru kankan uwa o ọmọ ìgbéra me òkú egbe ẹtí ẹwọn ìwòbọ ebi yafe ebi bu na uwa o sa oge ode mama nana mi o ọ̀kẹ́ ògóyè owó kan ògóyè bá kan ògóyè ha góyè nẹ ọ̀kẹ́ ògóyè sẹ́ góyè góyè gọ́ọ̀. ọ̀rẹ́ náà ọ̀kìrí ahẹ́ wa kìrí wà nù. nípògì sàn ẹ̀ máa yíbọ̀ bà nípògì sàn ọ̀rẹ́ o. ó sì ọ̀gì ìhè ó di uwi ó sà ọ̀gì Odewa. Ai baba don he ni eri o ni atabe mo. Osa Oghe Odewa. Oni wa ni na. Ona ai de baba nupogi se ma yawo nupogi se ni ade baba Ìjàrò Sunday ọgbẹ́ Ìgbìnọ́sà ọgbẹ́ Ẹ̀tíọ́sà ọgbẹ́ Abùsọ́mà ọgbẹ́ yakori akubani biedo wata osa ogioduwa no wa osa ogioduwa mama ejo no obede o yo oda tabuto Osaimida. Osaimida. Eni edonu. Iye ihiyan àwọn agbọn yìí. Kàbọ̀ gba oko tọ̀ ihiyan. Ọ̀nà ìwà bùsẹ̀ kìlì máìkì àwẹ̀. Osaimida. Iye eni náà. Ìwànìbù. Yàwọn ẹ̀bẹ̀ ni o ṣùgbọ́n. Agbọn èso àgbọn yẹn gbọn gẹ́gẹ́ yẹn gbẹnfo èso àbẹ gbẹnfo yẹn bẹ zẹ nọgbàwọ wẹgẹ òyì ìhìyàn wà gbẹyìn dènìbò yá yìí ọgbà wà tí yà ró ènì ẹdùnú oṣù ènì ẹdùnú àti ẹfọ àti ẹgẹgẹ ẹ nà wẹ kúrò Osaimida. Wei ye ibi ni agbon na o. Ba ya kai. Osaimida we ebi ya fe no ragbon na. Ma ya me ebi no bu ori o. Ma be no di ma wo ma be ne be di mo.
ana bo sa ba don ri ono en ya fe yo no di ma bo eri ogele no oh ese ni ma ori yo bo ni ma la yo no di ma bo yo no di ma o okia o goye wo okia o goye ba sa mi da goye ha goye na okia o goye sa goye 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 go o pe ni no wa no sa mi da edo tie gege yan tie ifu wa mi na ni manzebo oye nupo gi yan nupo gi yan ó sì ọ̀rí ẹni èrí ìní ọ̀dí àrí ẹni òòṣà ọ̀ẹ́ èmi náà dàrẹ́ ayé sáyẹ̀mí ta kàyà wà ẹ̀wọ̀n náà sáyẹ̀mí ta iye àwọn yà kàkẹ́. Òòṣà ọ̀ẹ́ ìrìnà dàrẹ́ wọ́n ní òòṣà ìrìnà iye ẹ má ta ẹ wà náà gèlègèlè ẹ ọ̀ṣà ìrìnà dìbà ẹ̀yẹ wà náà àìdìbà rẹ̀ ìhìyàn wà ìhìyàn àìdìbà rẹ̀ wọ́n fi gbinọ́sà ọ̀gbẹ́ ẹ̀tí òòṣà ọ̀gbẹ́ Osunde Oghe Abusoma Oghe ina ni ya kore ina ni bo gbe owo agbe wa po bo ni eni edo na kin po bo na do ya ma okome eni ma ro wa ka na ya ba o owede opedi Osayamore Openi iye hàn ẹ̀yà wà ìgbọ́n yìí iye hàn ẹ̀yà wà ìgbọ́n yìí Osayamore Otimani nọ́gà pẹ́jọ́ ní mà Osayamore láti ọ̀pẹ́ ẹ̀ ṣe ọ̀pẹ́ mi ní ẹ̀ ṣe yẹn ṣe fẹ́ nà pẹ́jọ́ níbi ẹ̀dọ́ mà ní ọbọ̀ níyà o. Naga yare no ma jo no Osayamore la ya kai won mo aye do bia o sarubo o di ye gi man ke yin o ke yere ye yo gele no Osayamore ke yin o ke yere ama ke ro lade no ìbọn ṣàfihàn ọ̀rá gbọ̀nà òbó sàárà rẹ̀ ẹ̀ wà náà. Osayamore ọ̀yì hàn màá fẹ́ ọ̀rá gbọ̀nà sọ̀rọ̀ bọ̀ yìí mà ẹ̀ náà wá tiẹ̀ òṣà náà yìí ayé náà yóò dùn yóò gé náà ayé náà yóò dùn. Ọ̀kẹ́ àwọn góyè wo góyè bá góyè ha góyè náà góyè náà góyè sẹ́ God. Osayamore iye hàn agbọ̀n yìí lẹ́nu wẹ́ yìí bọ́ yìí wọ́ ní yípogi hàn ẹ̀ mà yé bọ́ yìí yípogi hàn ẹ̀ mà yé bọ́ yìí. Ó sì ọ̀yí yìí ọ̀mí ọ̀rí òòṣà ọ̀yí ọmọ rẹ̀. Òòṣà ọyẹ ọmọ rẹ sọ̀rọ̀ ọyẹ òwèdè ìjìmọ̀ ayédèbàrin nkogi hàn ẹ̀yìn màkà ẹ̀ Abusoma Oghe Etiosa Oghe Igbinosa Oghe Osunde Oghe nyàgbà òyìnbó bàbá mi òòṣà ọyẹ ọmọ ọyẹ yìí mi náà yẹ ọkẹ jẹ gímọ ọ̀pọ̀bọ níyà o ọ̀pọ̀bọ náà Osayamore ló ń gbéra náà pẹ́jọ́ rẹ̀ dó mà yẹ ẹ o igi òtún ẹ̀ mà ti igi òtún ẹ̀ gé bọ́ ìyá fẹ́ kí mọ́ tó wà mẹ́
Osasu man. Huh? Osasu. Koven. Ye ha agbon yi. Osasu na wedu so eni edo den. Ati efo. Osasu. Like yaka. Akin wagbona. Anya be na atege bi afe. So pan osaruba no kai bi go wan ya fe yon so wan. No so wan na de. No so wan na ro awe. No so gele so wan e wan ta don. Osasu. Okay, goye wo, goye ba, goye ha, goye na, goye sa, going, go. Osa. Mana gbo ma dege bi ya o salbo ko dege bi ya. Nupo gi ha ma se bo. O si a, o si u, wi ani, osa osu owan. Osa osu owan. Osa su men. Osa osu men. Osa osu men. Aide ba ben. Etiosa, Oghe, Igbinosa, Oghe, Abusovan, Oghe, Osunde, Oghe. Ba me yama e bokwa ku. Kakabori, mo erube na to. Apobani ya. Yama e bokwa ku. Wa ba o wa wese. Wa Oghe do ega so wa we o. Se obe de o. Osaze, okowe. Ye ha agbon yi. Ye ha. Usaze. Ayo na te usaze. Wa ya wa won. Yo don. O regbe ma. O regbo ru ame. Usaze. La ya kai. Emi no ra gbon na wa bu. Agbe na do azaga. No. No. I re na wo heba. No ma. So wa go be ma say. Abi to don ka emu. Awo da ma. No yi ma say so ba pa won. La yi mi ya fe ogu mi ya fe. Osa. Oze. Ebi kebi no one. The way he ha can go you. Okay, oh go ye wo, go ye ba, go ye ha, go ye na, go ye se, go. Osa. You go one day, you no one. Go ge ha, e ma yo boy. Ozi mi eni. Osa zeme. Manatu sazeni. Among typho. Osa zeme. Yozeme. Nkogi ama yo boy. I de baba. Etiosa, Oghe, Igbinosa, Oghe, Osunde, Oghe, Abusovan, Oghe. Ya enemi. Afi obo ni ya. What's the name of Bumanariana? With a Bumariana. Aripa Bologi yo. Do Orama, Ripa Bologi or yo. If I can't care, if I know, if I can't care, no dinner. Usaze, no. But that will be there. No, good will be there or away. Enina. Anyone that the young tiger or do. Nakata bounce as them or no. Anyone that way I will tiger you over here. Enina. We buy you saying money. Usaze. Anyone that no ya henina. Young way I will tiger or over here. So I was at them up. I tiger. I want to. Uge Udobe here and tiger. Ye some money. They not babble. Yeah. Usaze. I'm not typhoon. I will tiger Dobby here.
Udobe na tagi ni de ngwe ya yo Bible. Hey! This other now okay man we osazen agmuhia na kataba ozemme ozemme oga agmuhia ikana osazen no ma okay o goye wo goye ba goye ha goye ne goye se goye go o ma ko ba yo no agwo kana o o sa o zen wa ga o Pogisen. Eme aje boy. Wo si a, ozi ni omi ani, o sa ze ne oma. O sa oze ne oma. Yo wanu. Ai de ba wen. Igbinosa ogbe, etosa ogbe, osunde ogbe, abusoma ogbe. Yanja ya koyo ami ni ama igbosi okume of your body isegwa ye edo na pa ike na pa ike o saye mere ejo bi ha bana o saye mere ye ha kan gbon yi de don igbabo la ya ka e saye mere o ewe o we na agba lo mo igo efe gbera me wa ge gbon so o ami ame ma re mi o pe odomio odomio aro we osa oye mere nda osa agbo oye emi no ma na taba osa oye mere we igwale mi na oda do we me eri ona o eri wa no osa oye mere okay o goye ba goye ha goye na goye sa go odega eri ona then my boy no pogi ha no pogi ha wo si a oyi ri eni ri o sa oye mere sa ye mere o sa oye mere o ye oye mere I mean, no ka sayere e bi ka wa ti ni sayere we ye lo sa oye mere ya ta o sayere o sayere o ai de ba we e tiosa ugbe abusoma ugbe osunde ugbe igbinosa ugbe na ni e wa we no na ni o wa ugbe bobo obo okubana do isegwa ye okay na wa fune yo wa ke iri mai wona we zai no okay wa ya bi wa wo wa ri pe abodo ge yo o ge do gba wa gele ya yo do gba wa ri pe abodo ge yo wa ya no re wa we se oge do wa ma yo wa boyo ise ala wa ga mi ya gba okuto ajabu ya na oyo to na de bi ya be no asia be Nigeria no go ma ama bori amu ge o wala wa ge agbon ri o re do se do wo di eke ma to bi mo ma be se ru ma o di eke edo isagbon o ki manga o mi ze be emo oge edo isagbon odumare wo bo ni gbe ma odumare go azo kia o odumare ya begbe na be ni mi ya ye I am with my book here o somebody you body my here say
ya gbani ma o ise ewe ma iri agini ma o ise edogi iwo di eke o ise ogedo iwu we Nigeria o ise ogedo iwu mota mo ise ebi do ya be no re bu mo re o te ma neku ike ma ya fe aye o ki ma aye dore o ise ogo ma ya tiere o ise oba e wa no re do ai to pe fiti eri ga ma wa ga ma o yo po mo dugi ọba yìí ló gbọ́ ewu o iṣẹ́ ọba àtọ́ ọ̀pẹ iṣẹ́ wàyáwẹ̀sì wọ̀wẹ̀sì ọmọ àwòyí àyàdó ọ̀bàbàdó wàwíyédó ọ̀wẹ̀tẹ̀ yàdó ọ̀wẹ̀ kìrìtà àrùndé àfihàngbé ọ̀wúwà o àfihàngbé ọwọ́ àyàfẹ́ ọ̀má o bye bye.